Ṣó wù ẹ́ láti gòkè àgbà? Ṣó wù ẹ́ láti bẹ́ ẹgbẹ́ pé? Ṣó wù ọ́ láti bá àwọn ọlọ́lá dòwò pọ̀ kẹ́ bá wọn bawọ́ kó bá wọn jẹun? Tó bá ṣe pé ní tòótọ́ ìwọ náà fẹ́ di àrípéjọ fojú rere wò kó o di àrítọ́ka sí kí wọ́n máa fi tiẹ̀ tọrọ, ó di dandan kó wo fídíò dé parí kó lè bá a mọ̀ ìdí pàtàkì tí wọ́n ṣe rán mi sí ọ lónìí. Bashiru James Fagbamila Adisare, wòlíì láhìlá ọlọ́pẹ̀lẹ̀ àbáláyé tí gbogbo èèyàn ń pè ní gúdúgúdú oníbàǹtí ọ̀rọ̀. Kíní kan ló ṣẹlẹ̀ lóko tó wà níwájú oko bàbá mi. Bàbá àgbẹ̀ kan ló ṣaláìsí. Ó jẹ́ èèyàn tó dáa láàrin ìlú bó tẹ̀ ṣe pé kò lówó tó pọ̀ kò sì lọ́lá kankan. Ọmọkùnrin méjì ló fi sílé ayé lọ. Ní kété tí wọ́n ti ṣe ètò ìsìnkú bàbá àgbẹ̀ tí mo sọ ìtàn, wọ́n pín oko rẹ̀ sí méjì fáwọn méjèèjì tó ní. Ìkan nínú àwọn ọmọ òun pinnu pé òun fẹ́ ṣe ju tí bàbá òun ṣe lọ. Òun fẹ́ fẹ́ lójú, òun sì fẹ́ lọ́lá láti inú oko dídá. Ó gba ọ̀dọ̀ àwọn olówó ńláńlá lọ. Àwọn àgbẹ̀ aládàá ńláńlá ni àkọ́kọ́ lọ bá ṣiṣẹ́ nínú wọn kó lè bá àrówó ra ohun tó pọ̀ rẹpẹtẹ tí ó máa fi ṣiṣẹ́ oko rẹ̀ gan. Ó wù kó ra tírákítọ̀, ó wù kó ra ẹ̀rọ tí wọ́n fi máa fin oko, ó wù kó gbé èèyàn tó pọ̀ síṣẹ́ rẹ̀ nínú oko tí bàbá rẹ̀ fún un kó náà sì di ọlọ́lá bẹ́ẹ̀ bí àwọn tó ń fojú wò lọ. Ọmọkùnrin kejì ń tiẹ̀, òun ò fàsìkò ṣòfò, lọ́jọ́ kejì ló ti bẹ́ sínú pápá. Ó bẹ̀rẹ̀ sí fọwọ́ tu tó lè fọwọ́ tu. Ó bẹ̀rẹ̀ sí gbìyànjú pẹ̀lú ọkọ́ kékeré tó jogún lọ́dọ̀ bàbá rẹ̀. Ó sì bẹ̀rẹ̀ sí ní dáko bí agbára rẹ̀ ṣe mọ́. Lẹ́yìn bí ọdún 10, ìtó lọ ṣiṣẹ́ lóko àwọn ọlọ́lá nínú iṣẹ́ oko. Ó kó èrè tó pọ̀ dé ní tòótọ́. Ó sì fẹ́ bẹ̀rẹ̀ sí dá oko níbi ẹ̀gbẹ́ tí wọ́n pín fún un nínú oko bàbá rẹ̀. Ṣùgbọ́n ìyàlẹ́nu ńlá ló jẹ́ fún un nígbà tí ó fi padà dé, torí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ń torí ẹ̀ lọ sìngbà nínú èkejì òun náà ti ní tó sì ti bẹ̀rẹ̀ sí lò nínú oko rẹ̀. Àbúrò mi, ọgbọ́n òun ló dá sí tó fi ṣe báyìí. Àbúrò rẹ́rìn-ín ó dá lóhùn. Ẹ̀gbọ́n mi, ní kété tí wọ́n ti pín oko fún wa tán, tí mo ti mọ̀ pé n ò lára, n ò lérò, n ò rẹ́ni tó lè ràn mí lọ́wọ́, nítorí mo ti bẹ̀rẹ̀ sí ní dáko ní tèmi. Ọwọ́ ni mo fi tu ọ̀pọ̀lọpọ̀ lẹ̀ ń bí mo ṣe wá ń ṣiṣẹ́ lọ tí mò ń ta díẹ̀ nínú èrè oko, bẹ́ẹ̀ ni mò ń tún fi kún iṣẹ́ tí mò ń ṣe tèmi náà fi ń tẹ̀síwájú. Ibi tọ́rọ̀ wà ni mo dé yìí o. Ǹjẹ́ wọ́n mọ̀ yìí pé ilẹ̀kùn ńlá gbàgàdà kan wà tí wọ́n ti mọ́ àwọn èèyàn tó ń fẹ́ ṣàṣeyọrí láyé? Láàrin ìwọ àti ilẹ̀ àṣeyọrí, ilẹ̀kùn kan ló dá yín dúró. Ilẹ̀kùn ọ̀hún ò sì ju ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ lọ. Kí ló mú ọ láti má ti bẹ̀rẹ̀? Kí ni ń dán ọ dúró tó fi tí ìgbégbèsè àkọ́kọ́? Kí ni ń ṣe ọ́ tó fi máa ṣe tó yẹ kó ṣe? Yẹ kí n mú dán lójú lónìí o. Níjọ́ tí wọ́n ti kọ sí ọlọ́kàn pé lọ ṣe nǹkan báyìí tó wò bí ìran, tó wò bí àlá, tó ronú kàn án kó lè ṣe èso rere fún ọ. Níjọ́ òun, wákàtí òun, ìṣẹ́jú òun ni wọ́n ti ń fọwọ́ sí ogunlọ́gọ̀ àwọn èèyàn náà lọ́kàn. Torí gbogbo tí ẹ̀dá bá ronú kàn nílé ayé látọ̀dọ̀ àwọn ràwá níhà àwọn èèyàn kan tí wọ́n ju bí táwa yìí lọ ti wá. Àwọn ẹ̀dá tó jù bẹ́ẹ̀ lọ́hùn, wọn ò ní fi iṣẹ́ kan rán èèyàn kan ṣoṣo nígbà ayé yìí. Wọ́n ṣe fún ọ, wọ́n ti fogunlọ́gọ̀ èèyàn míì náà kí wọ́n máa gbé yẹ̀wò. Ẹni tó bá kọ́kọ́ wá bẹ̀rẹ̀ tó ṣe, ni wọ́n kan sára sí ipò ṣe ó ṣe láṣeyọrí ní tòótọ́. Èrò tí ń bẹ lọ́kàn tiẹ̀ hùn, kí ló dé tí wọ́n dá a dúró pé tó bá yá ó ṣiṣẹ́ lé lórí? Èrò tí ń bẹ lọ́kàn tiẹ̀ hùn, kí ló dé tí wọ́n bẹ̀rẹ̀ ní ìsìn? Èrò tí ń bẹ lọ́kàn tiẹ̀ hùn, kí ló dé tó dúró pé káwọn míì bẹ̀rẹ̀ kí wọ́n tó bẹ̀rẹ̀ sí ṣe bí wọ́n ṣe fẹ́? Every successful person was once a beginner who refused to wait. Dídúró tó ń dára rẹ dúró, àkóbá ni yóò máa ṣe fún ọ síwájú sí i. The best time to plant a tree was 20 years ago, but the second best time is now. Bẹ̀rẹ̀ ní ìsìn. Tó bá ṣe é ṣe, bẹ̀rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Kódà o lè má wo fídíò ìtàn kó o lọ bẹ̀rẹ̀ àwòrán tó yà sọ́kàn òun. Pláànì tó ní fún ti tó. Èrò rẹ nípa rẹ̀ ti tó. Ìwádìí rẹ nípa rẹ̀ ti tó. Bẹ̀rẹ̀ ní tó fẹ́ ṣeun, bẹ̀rẹ̀. Ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká, wọ́n sọ pé nígbà táwọn kọ ìwé ẹ̀wọ̀n àkọ́kọ́, àwọn ò tiẹ̀ ní ìmọ̀, àwọn ò láìdíà béèyàn ṣe lè gbéwèé jáde. Àwọn ò ronú kàn án pó lè di tòótọ́. Àwọn ò fọkàn sí pó lè di tí gbogbo èèyàn máa kà. Àwọn kàn mú gègé àti pátákàdá àwọn làwọn bẹ̀rẹ̀ sí kọ́ tó wá sáwọn lọ́kàn táwọn fẹ́ fi ṣèwé. Wọ́n náà bẹ̀rẹ̀ lónìí ìbò tiẹ̀ tí ìmọ̀ tí ó yọrí sí. Gbogbo àwọn aláṣeyọrí láyé wọ́n bẹ̀rẹ̀ níbì kan ni. Má dúró dìgbà tó owó bá pọ̀. Má dúró dìgbà tí èròjà bá pọ̀. Má dúró dìgbà tó bá tó dáa jù láti bẹ̀rẹ̀. Bẹ̀rẹ̀ ní ìsìn ní tó ń dá odó tí ò ti jẹ́ òdélé àṣeyọrí nìyẹn. Bẹ̀rẹ̀ ní ìsìn. Ọ̀rẹ́ mi, the perfect time has buried more dream than the wrong time has ever did. Kí ló ń dá ọ dúró tó fi bẹ̀rẹ̀ gan? Ó rí i pé ogunlọ́gọ̀ àwọn tí ò dáa tó ọ ti bẹ̀rẹ̀ wọ́n ti wà níwájú. Kí ló ń dá ọ dúró tó ti bẹ̀rẹ̀ gan?
ó rí pé kàìmọye ènìyàn tí ń ṣàṣeyọrí lójú ọ̀nà tí wọ́n rò pé fẹ́ ṣe dáadáa kí ló dọ́ dúró láì ti bẹ̀rẹ̀ gan. ẹnìkan sọ wípé okòòwò tá a bá fẹ́ ṣe, ọ̀nà tá a bá fẹ́ rìn, ìgbìyànjú tá a bá fẹ́ gbìyànjú, tí ò bá ti ṣe bẹ̀rẹ̀ ní kékeré ká má ṣòkò ṣe rárá. ìwọ náà kíyèsí àwọn olówó ayé tí wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú olówó ńláńlá. ẹ̀yin ò ní àwọn tó bọ́ láńlé tí wọ́n bá dúkìá tó pọ̀ rẹpẹtẹ. níbo ni wọ́n ń parí sí? ìwọ ò rántí èébá fi làákàyè wo ogunlọ́gọ̀ àwọn èèyàn tí wọ́n bọ́ láńlé òun àti ṣàṣeyọrí máa ń ṣòro fún wọn torí wọn ò ní ìmọ̀ ẹ̀kọ́ tó yẹ wọ́n fi bẹ̀rẹ̀ gan. mo pè ọ́ níjà lónìí, lọ bẹ̀rẹ̀ ní ìsìn lọ bẹ̀rẹ̀. Your future begin the moment you start waiting. Dream grows with action, not intention. I beg you please, go and start now. àwòrán tó yà sọ́kàn rẹ yẹn bẹ̀rẹ̀ ní ìsìn. gúdúgúdú oníbàǹtí ọ̀rọ̀. mo tún mú dán ọ lójú pẹ̀lú ohùn rẹ̀ lẹ́ báyìí wípé ìgbésẹ̀ àkọ́kọ́ ló máa ń lágbára jù o, ṣùgbọ́n òun ló máa ń ṣe pàtàkì jù nínú ìgbésí ayé ẹ̀dá. bẹ̀rẹ̀ ìgbésẹ̀ àkọ́kọ́ rẹ̀ kó lè bá àrọ̀ lọ́rùn, kí àwòrán ọkàn rẹ má bàa di ń tẹ́lòmí ò wá sanwó fún ọ pé kó wá bóun ṣe. bẹ̀rẹ̀ ní ìsìn kí àwòrán ọkàn rẹ má bàa di ń tí wàá máa pè ọ́ níjà tó bá yá. bẹ̀rẹ̀ ní ìsìn kó má padà wàá pè ọ́ ní kọpíkọpí nígbà tó bá dọjọ́ iwájú. bẹ̀rẹ̀ ní ìsìn ọ̀rẹ́ mi, lọ bẹ̀rẹ̀ báyìí, lọ bẹ̀rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Bashiru James Ifagbamila Adisare, wòlíì láhìlá ọlọ́pẹ̀lẹ̀ àbáláyé tí gbogbo èèyàn ń pè ní gúdúgúdú oníbàǹtí ọ̀rọ̀. bí ọgbọ́n orí mi ṣe mọ ni mo ṣe sọ o, bí làákàyè mi ṣe mọ ni mo ṣe gbé e kalẹ̀. àìkẹ́kọ̀ọ́ kéwú kàwé nímọ̀ lóye tó nǹkan ó ti ṣàkóbá fún mi lọ́nà tó pọ̀. ṣùgbọ́n ẹ̀yin ọlọ́gbọ́n ayé tẹ́ gbọ́n ṣáṣá bí ifá ṣe ń gbọ́n, ẹ̀yin ọ̀mọ̀ràn tẹ́ mọ oyún ìgbé tẹ́ bá ti ń wo ara ìkarahun, ẹ bá ń fi làákàyè gbé e, ẹ bá ń fòye gbà á, kẹ́sì bá ń gbé kalẹ̀ síbi tó yẹ kí n gbé ìgbà kan. mo ti sọ láìmọye ìgbà náà, àìníyènú ti fi mí ṣe nǹkan tó pọ̀ gan ni o. ṣùgbọ́n ṣá, lágbára Ọlọ́run Elédùmarè mo tún padà bọ̀ nítorí tó yẹ kí n sọ fún yín sì tún kù rẹpẹtẹ. ẹ ṣé, ẹ kú ìkàlẹ̀.